kèsì pé bàtà bá jẹ sàrìtà kọ́ á lọ sùn náà no èèyàn lọ kírun yóò ṣe wàá sùn iná lọ́dẹ́ fà tó fi jẹ́ pẹ̀lú sàlám nígbà tó bá síwọ́ kó ń bi sàárì ẹ̀ sígbà tí máa kírun kèé fẹ́ẹ̀ tó 10-15 minutes kí wàá orun kéèyàn à ń sùn mẹ́rẹ́ nígbà tó bá tó síwọ́nù sàárì. àwọn sọ fẹ́ẹ́ ẹ̀rọ mi yóò fẹ́ dákú níbi aago 12 tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ pé ń gbà wo ló síwọ́ sàárì yóò ní 2:30 ti jẹ́ nígbà sàárì ń lọ ní 5:45 kéèyàn ò síwọ́ ní 5:44 ọmọ dáàpọ̀ o 5:45 ló ku ìṣẹ́jú kan. ẹyọ ó ṣe mo ṣe di 5:45. àwọn kan sì ní bí ìṣẹ́jú mẹ́wàá yẹn ó fi dẹ̀ tó bí. ọkùnrin jẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ màádínù náà là ń pariwo fún lásìkò. pé kéèyàn wá jẹ́ 5:45 yẹn ní 5:44 dà. sí fún 45 gan. pé kò sí láì fi bẹ́ẹ̀. kì í ní láì tààlà ní ìlàsàrè gbogbo lẹ́ẹ̀kan tí wọ́n bá dẹ̀ ti ṣe gbogbo eléyìí tán nígbà tí yàn bá ṣe yàn tán tí yàn bá wàá dìde ńbẹ̀ tó ṣe wọ́ ọ lọ ṣàlùwàlà ọyàn náà fi àrákà méjì ọ lọ mọ́sálásí sásìkò gbogbo òtítọ́ níbo ni orú wà ní eléyìí o léèyàn bá jẹ́ tí ìrùn òpin lẹ̀ mọ́lá ọ jẹ́wọ́ fún àmà kéwù rẹ̀ bọ́ ṣe wù mí mo ṣe máa kí o. àbúrò bàbá olówó kọ̀kọ́ lọ sùn náà láti pé nàkúmọ́lá ẹ̀ náà kọ̀kọ́ lọ.